ṣé lóòótọ́ ni Muhammad ọmọ Babangida kọ̀ láti gba ipò tí Tinubu fún un? Àlàyé rèé ẹ wá gbọ́. Ìròyìn yàjóyàjó lóde sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yẹn. Ìròyìn kan tó lu orí ìtàkùn ayélujára pa nírọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ 21 oṣù keje ló sọ pé Muhammad Babangida tó jẹ́ ọmọkùnrin olórí ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Ibrahim Babangida ló kọ̀ láti gba ipò tí ààrẹ Bọ́lá Tinubu fún. Ipò ọ̀hún ni a gbọ́ pé ó jẹ́ ipò alága báńkì ètò ọ̀gbìn èyí ń búà ní Nàìjíríà. Ọ̀pọ̀ ìwé ìròyìn ló gbé ìròyìn ọ̀hún wípé ọmọ Babangida kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí. Báwọn kan ṣe ń kan sára sí Muhammad làwọn kan sì ń bu ẹnu àtẹ́lù lórí ìròyìn náà tó sọ pé ó kọ̀ láti gba ipò tí ààrẹ Nàìjíríà yàn sí. Lẹ́tà ayédèrú kan nínú èyí tí Muhammad ti sọ pé òun kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí náà ti tàn kálẹ̀ lórí ìtàkùn ayélujára kí ó tó wá sọ̀rọ̀ wípé irọ́ ńlá ni lẹ́tà òun o. Kò pẹ́ tí ìròyìn náà lu orí ẹ̀rọ ayélujára pa ni Muhammad sọ̀rọ̀ sókè nígbà tó sọ pé ìròyìn òfegè làwọn kan ń gbé kiri wípé òun kọ̀ láti gba ipò tí Tinubu yàn òun sí. Ọ̀gbẹ́ni Muhammad ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn tó sọ pé òun kọ̀ láti gba ipò tí Tinubu yàn òun sí o. Muhammad ní àwọn tó ń gbé ìròyìn kiri Muhammad ní àwọn tó ń gbé ìròyìn kiri wọ́n fẹ́ fi ara Muhammad ní àwọn tó ń gbé ìròyìn kiri wọ́n fẹ́ sí ara ìlú lọ́nà ni o àti pé wọ́n tún fẹ́ bu ẹnu àtẹ́lu ìjọba Tinubu eléyìí tó wà lóde. Bẹ́ẹ̀ ló sọ pé ìròyìn ọ̀hún ló jẹ́ ìròyìn òfegè eléyìí tí àwọn kan ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára. Ọmọkùnrin Babangida fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé òun Muhammad gba ipò tí ààrẹ Tinubu yan òun sí o gẹ́gẹ́ bí alága báńkì eléyìí tó ń rí sí ètò ọ̀gbìn. Muhammad tún sọ nínú àtẹ̀jáde náà pé òun mọ rírì ipò tí ààrẹ Tinubu yan òun sí àti wípé òun dúpẹ́ gan lọ́wọ́ Tinubu pẹ̀lú bó ṣe ní ìgbàgbọ́ nínú òun. Ọmọkùnrin Babangida sọ nínú àtẹ̀jáde tó fi síta náà wípé gbogbo àwọn tó ń gbé ìròyìn òfegè kiri ni yóò fojú winá òfin o. Ó ní àwọn yóò ṣe ìwádìí fínífíní láti mọ àwọn tó wà nídìí ìròyìn náà, gbogbo wọn sì ní ìdájọ́ òdodo yóò wáyé lórí wọn. Bákan náà ni Muhammad tún rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe ìwádìí àti àyẹ̀wò ìròyìn tí wọ́n bá rí lórí ìtàkùn ayélujára dáadáa kó tó di pé wọ́n máa gbàgbọ́ o. Ìyànsípò Muhammad Babangida jẹ́ ọ̀kan lára àwọn onírúurú ipò tí Tinubu ti yan àwọn èèyàn sí lórí ṣíṣe ìtanijí àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.